والدي وأن يعمل صالحا دردا وادخلني برحمتك في عبادك الصالحين. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار ويطلب عزيزا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. صدق الله العظيم. ولو كانت النساء كمثل هذه لفضلت النساء على الرجال لفضلت النساء على الرجال. فموتك صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم. ẹ jọ̀ọ́ wọ́n ní ká wá ṣe wáàsí wọ́n ṣe wáàsí náà ní ká wá ṣe o wọ́n ní ká wá sọ kí ni tó yé wa àti ń tá a rí àti ń tá a mọ̀ nípa bàbá mi Alamatu Sheikh Al-Mustapha As-Sanusi Az-Zabulul alákàní òun náà ló gbé wa débi lẹ́yìn ṣùgbọ́n ká tó máa lọ àníṣaláì máa rìn bó ṣe yẹ ká rìn á bẹ̀rẹ̀ láti ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ ní bíbẹ̀rẹ̀ tá à ń sọ yí pé subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Màmá tún máa sọ fún wa báyìí pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim walitẹ̀kùn mi kún ummotun yad'una ilal khair walitẹ̀kùn mi kún ummotun yad'una ilal khair wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar wa ulaika humul muflihun. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. إن الحمد لله الذي يخلق ويختار والصلاة والسلام على المصطفى المختار محمد الأمين خير معلم ومرشد. à ń fi eléyìí àbí kí ọlọ́run ọba àlékè ọlá ni ọba tó tó kí ọba tó tún tó kì ọba tó jẹ́ pé wíwá sáàyè yìí lẹ́yìn ọlọ́run ọba náà yìí òun ló ṣe ní. Allahu akbar lábíyúlá ọlọ́run ọba yìí òun ló mú wa láti jẹ́ ìkan nínú olóríire. Allahu akbar. lágbóolé bàbá mi alákànní bẹ́ẹ̀ni ti máa ń wí gbogbo ìgbàǹbíkíbi nìyẹn. torí Mustapha yẹn ó wúwo fẹ́mi púpọ̀ lẹ́nu ṣùgbọ́n máa ń rí alákànní yẹn wí máa fi yànnà ni aṣọ tèmi máa ń wọ̀ nìyẹn màá ná alákànní àwọn èèyàn mi náà mọ̀ wá lọ́mọ bàbá alákànní màá níbẹ̀ yóò kẹ̀kẹ́ tí wọ́n bá fẹ́ kí mi wá níwàdí dẹ́kun mi ń kún màá lè ṣe bó bá ti kí mi bẹ́ẹ̀ orí èèyàn kì í. ìyẹn náà tó lọ́tọ̀. ìyẹn náà ti tó ṣe o. àyà àbúlá. à ń kí ọlọ́run ọba tó jẹ́ pé òun ló dá wa ní mùsùlùmí wọ́n yà dáhùn ó tún wá ṣe wá lẹ́ṣà kò ṣe wá léèyàn lásán wá fi wá ṣe mùsùlùmí wá jẹ́ mùsùlùmí ti bá Adam Rasulullah níbi tó ń tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam. àwa tọrọ ìkẹ́ fún Adéwálé tó ń jẹ́ Muhammad. wassalatu wassalamu ala Mustafa al-Muhtari. tó jẹ́ pé òun náà ni khairi muallimi òun náà lẹ́ni tó jẹ́ pé òun ni àgbà òun lẹ́ni tí mọ̀ sẹ́yìn kankan ò lé bá nínú mímọ̀ òun náà ló tún wá lóore jù. likulli nabiyyin fil anami fadilatun. òun náà ni múrìṣídì tó ṣe é gbà fún tó jẹ́ pé tó o bá tẹ̀lé o ní kábàámọ̀ kọ́lọ́ọ̀ba ó bá a ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún aláyé lọ́run ànábì wa nítorí àsìkò torí mo rí pé ìjókòó ṣe ń kún ni ṣùgbọ́n bó ṣe ń kún yẹn bẹ́ẹ̀ náà ni tá a bá wo àsìkò kárí pé ọjọ́ ti ń lọ mi ní lọ jìnnà kíkì mi níbi tí mo máa kọ́kọ́ gbé yà ọ̀dọ̀ àwọn àfáà mi ni mo máa kọ́ gbé yà níkàlẹ̀ mo kí àwọn bàbá wa dàrẹ́tọ̀ Pencas mo kí wọn kọ́lọ̀ kó jẹ́ ká rí yín pẹ́ bàbá ẹ̀mí ọlágùn àárí yín pẹ́ ọlá títóbi ẹ̀ ọlá àánú ẹ̀ àwọn bàbá mi Fọdílátù Sheikh Faisal mo kí wọn Àsùnúsí Alákànní Àzùkúlù tó ń jẹ́ Àzùkúlù níyà ilé wa ilé Àzùkúlù níyà ni bẹ́ẹ̀ ni mo kí bàbá mi bàbá àdùnnú bàbá àlùbáríkà bàbá mi àṣẹ Abímbádé Mọ̀ntákọ́ Mustapha Àzùkúlù Alákànní ọlọ́run kó jẹ́ ká rí àwọn bàbá pé wọ́n ń ṣe wọ́n dẹ̀ ń ṣe ní gbogbo ìgbà ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ nítorí pé àwọn ni wọ́n wà níkàlẹ̀ mo kọ́kọ́ yà sọ́dọ̀ wọn láti kí wọn níbi tí kíkí ti bẹ̀rẹ̀ mo fi kíkí wọn mo ti bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ látọ̀rọ̀ bàbá wa Samahatul Mudir Al-Aun Samahatul Mudir Ashe Ridwanullahi As-Sunusi Al-Mustafa Adamallahu hayatahu. mo tún fi kíkí yẹn mo tún kí bàbá wa Khalifatu Zoglo mo kí wọn bàbá wa Fọdílátù Sheikh Dr. Ishaq Mustapha Azoglo mo gbé kíkí wọn mo gbé lọ sọ́dọ̀ àfáà wa ni
rahmatullahi alayhi bàbá wa Dr. Muhyiddin Mustapha As-Sunusi Az-Zaghloul rahmatullahi alayhi. Mo kí ìyá wa bákan náà ìyá wa Dr. Zubaida mo kí àwọn náà. Mo kí ìyá wa Amira Hamdala Mustapha Az-Zaghloul As-Sanusi mo kí àwọn náà. Gbogbo kíkì yìí mo wá ń dá padà mo fi kí gbogbo àwọn àfáà wa tí wọ́n ń bẹ níkàlẹ̀. Mo kí bàbá wa Ládàáyanrí Tìbà Hasan fún àwọn àfáà mi níkàlẹ̀. Màá wá fi àwọn kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àfáà níkàlẹ̀. Àwọn náà ni ọlọ́lá ni bàbá wa Zunurain Abdulaziz kọ́lọ́ọ̀bà kó jẹ́ ká rí wọn pẹ́. Ẹ má bínú bí kíkí yẹn ṣe wá ní pé màá rọra kí gbogbo wa bẹ́ẹ̀ ẹ bá mi gbà bẹ́ẹ̀. Mo fi àwọn màmá wa tí wọ́n wà níkàlẹ̀ ní pàápàá màmá wa Alájà Sọfíà tí wọ́n jẹ́ Ajíjọlá Ànábì lẹ́nu nítorí pé orúkọ tí wọ́n lọ mú yẹn orúkọ tó yẹ wọ́n gan ni wọ́n mú. Ajíjọlá Ànábì. Bẹ́ẹ̀ni wọ́n tún wá ń jẹ́ Sọfíà lẹ́ni tó ti wà nínú ẹ̀sìn kan tẹ́lẹ̀. Mo ti kí ọkọ wọn pé wọ́n ṣeun tí wọ́n wá di mùsùlùmí tí wọ́n sì ń joyè pẹ̀lú ẹ̀ kí Ọlọ́run ọba kó jọ kó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa. Náà mi ní lọ́jìnà àpárọ̀ ìlú ẹ̀yin ni ẹ dá mi dúró èmi náà á ṣe bí bàbá mi ṣe máa ń ṣe níjọ́ kìíní nígbà tí a máa ń lọ sí Tafawa Balewa Square nígbà tí àwa máa ń dunnú tá a máa ń lọ sí City Hall lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lèmi náà ti ṣètò lẹ́yìn lẹ dá wa dúró mo ti débí látago 12 látòdìdí ìjókòó náà kò wá ní í ṣe kí n má lè ṣe ohun tó yẹ kí n ṣe tí mi ń bá ní rìn jìnnà màá rìn débi tó bá yẹ kí n dé náà tó bá wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ká sọ nípa bàbá wa Shehu Mustapha Az-Zaghloul ká tó lọ sílé bàbá mi Alákànní á kọjá dé onímọ̀ ẹ jẹ́ ká béèrè kí ni wọ́n pè ní mímọ̀ àwọn wo ni wọ́n pè lóní mímọ̀ kí làwọn sífà tá a máa rí tá a máa mọ̀ pé lágbájá onímọ̀ tá a bá wà wò ó tán á wà wò ó bóyá wà mú náà sábà bóyá wà mú tó pípọ̀ pẹ̀lú bàbá mi Alákànní ibi tá a kọ́ fẹ́ wọ̀lú alihamudulilayi rabbil alamin gbogbo tó jẹ́ onímọ̀ láyé nínú tá a máa rí lára wọn tá a máa fi mọ̀ pé onímọ̀ ní lágbájá láyà tí kò ìlànà hàk ìlànà hàk kò ní sàn kankan tó máa jáde lẹ́nu ẹ̀ àyàfó òdodo gidi tẹ máa wádìí ẹ̀ ẹ̀rí kódodo tẹ bá ti ríru ẹni bẹ́ẹ̀ onímọ̀ nínú tá a máa fi mọ̀ pé lágbájá àṣọ onímọ̀ tiẹ̀ ni nínú ẹ̀ náà ni pé a máa rí pé ìkíláàs ó ní ìkíláàs ó ní mímọ́ nínú gbogbo màmàláàt tó bá ń báwọn èèyàn ṣe a máa ṣe pẹ̀lú mímọ́ a máa ṣe pẹ̀lú mímọ́ a máa rántí ọjọ́ kan tó máa kó òun àti Ọlọ́run ẹni tá a bá bárú ẹ̀ pàdé lọ́dọ̀ ẹ̀ onímọ̀ ni nínú ẹ̀ náà àṣìyàtúlá wọn a máa jẹ́ ẹni tá a máa páyọ̀ Ọlọ́run ọba wọn ní máa wù wá ta níkù ń bẹ̀ ẹni bá kù kó yọjú kárí onímọ̀ kan láyé kò ní máa ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀ náà wọ́n láyé kúrú nígbà sídìkọ́ ẹ̀ nírú onímọ̀ kan láyé kó wá máa sọ̀rọ̀ kan kó má jẹ́ òótọ́ ọ̀tọ̀ lódodo ọ̀tọ̀ lóòótọ́ ọ̀rọ̀ mi à máa jódodo tí ò ṣojú èèyàn á sì dúró á ní bó ṣe rí nìyẹn kò sì rí bẹ́ẹ̀ lágbègbè history torí kò mọ̀gbà náà ó yẹ kó sọ fún wa pé wọ́n sọ pé bẹ́ẹ̀ ni nínú ẹ̀ náà láti máa rẹ́ni tó bá ń jẹ́ onímọ̀ rọ́pọ̀ abẹ́lẹ̀ fàlà ó láti ní àánú nínú gbogbo òwà tó bá ń wù láyé tá a máa fi mọ̀ pé ní mímọ̀ ni á láàánú gbogbo nǹkan tó bá dáwọ́ lá máa fà á ní ṣe fáwọn èèyàn ni nínú tá a tún máa fi mọ lágbájágbá onímọ̀ ní mo kéwú wá onímọ̀
mímọ̀ gidi òun náà ní pé níta máa bá lọ́wọ́ ẹ̀ ní gbogbo ìgbà nínú àkànnà yẹn mi làbùlẹ̀ wà tí ilà ìyá kò sọlẹ̀ pọ̀rẹ̀ hàn kò ní di nǹkan kan mọ́ àyàfi kò di àlùpọ̀rẹ̀ hàn tó bá fẹ́ dájọ́ kò sí ohun tó bẹ́ẹ̀ ṣe àlùpọ̀rẹ̀ hàn ló máa lò tó bá wá di pé kò rí ọ̀nà lọ nínú àlùpọ̀rẹ̀ hàn àbótúwò pé bóun tún gbé lẹ́sẹ̀ kò ní mú ìkáyà kan tó pọ̀ lọ he lórí òkè kan ó wá lè lulẹ̀ àwa máa sọ bí ẹni pé kan sọ àǹtí òde síbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á lọ sínú àdéhùn ṣẹ̀rẹ̀ àtúlọ̀hún. فقد بين النبي صلى الله عليه وسلم. nínú ẹ̀ náà nígbà tó wáyá nígbà tí a máa rí òdodo à ń rí pé àtàwádùn nínú tó tún dọ̀nà yòó kárí lára ẹni tó bá jó ní mímọ̀ onímọ̀ máa ń ní tẹríba ní gbogbo ohun tó ń kó ní á ní tẹríba gbogbo ìyá wa máa wò ó nígbà aṣọ́tì ẹ̀ ní nǹkan báyìí lára òun náà ní gbogbo ẹ̀ fi tó báyìí àdẹ̀mọ̀ ṣálátẹ̀ kan láti jọ ọjọ́ yìí àsọ̀bù àwa ní sùúrù àfihànjú ẹ̀ débi pé kò sẹ́ni tó máa lè rí tiẹ̀ rí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá fún ẹ tí wàá jẹ́rìí nínú Al-Qur'an nínú Suratu Al-Imran náà. Bismillahir Rahmanir Rahim. Shahidallahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti la bí bàbá mi ti máa ń wí nìyẹn mo kí ẹ pé ẹ ṣeun àfa mi àgbà àfa Habibullah ṣé bí àyà yẹn ó wúwo ju bá ṣe máa ń wí yẹn lọ á wúwo gan o àpò máa ń wí gbogbo àyà ní Al-Qur'an mi o ó wúwo ju bá ṣe ń wí yẹn lọ Shahidallahu annahu la ilaha illa huwa ọlọ́run jẹ́ kó yé wa gbà lóhun fúnra wọn àlóhun tún jẹ́rìí nígbà òun gangan ọkàn ṣoṣo lórí kò sẹ́ni kan tó tóun kò sẹ́ni tó tó fọwọ́ tà ń láyà kò sẹ́ni tó tó kó ṣe yàn. ọlọ́run jọ bóyá wa yí pé lẹ́yìn ìgbà tóun ti jẹ́ ọlọ́run tó wà ní màláìkà tù àwọn màláìkà lòun tún pè. wal malaikatu. òun tún pè àwọn màláìkà gbẹ̀ inú ẹ̀ bọ́ bí gẹ́gẹ́ bá a ṣe ní pírẹ́sídẹ́ǹtì ní Nàìjíríà wá ní oríṣiríṣi àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́. ọlọ́run ọba ló ń gbé àwọn màláìkà ẹ̀bọ bí. nínú àwọn ọlọ́run ọba tún lóhùn tún wá gbé ọlá fún òun tún gbé gbẹ̀ inú ẹ̀wá ẹ̀jẹ̀ àmọ̀ yìí ẹ̀jẹ̀ àdá yìí mọ̀ wàhùlù èlímì àwọn onímọ̀ ní. àwọn onímọ̀ lọ́lọ́run ọba tó gbé irú onímọ̀ wọ́n wá ní kọ́ ibi tó ní mímọ̀ ti rẹ́rù nìyẹn o ibi tá a ti rẹ́rù nìyẹn kọ́lọ́run bá kó jẹ́ àsọ̀kalẹ̀ láyọ̀. Jésù tó dúró déédéé tó fara balẹ̀ tá a rí pé eléyìí olùṣe déédéé ni. Bílẹ̀ Kristi ó wá dúró ó ṣe déédéé. Tó bá ṣe bó ṣe yẹ kó ṣe òun gbọ́lá fún wọn púpọ̀ òun gbọ́lá fún wọn òun dá wọn lọ́lá tí ò lópin ipò tí ò lópin lòun gbé kalẹ̀ fún wọn. àwọn onígbàgbọ́ òdodo tó wá tún ní mímọ̀ wọ́n gbé kalẹ̀ fún wọn bẹ́ẹ̀. Ọlọ́run ọba tún sọ bẹ́ẹ̀.
يستوي tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká rí nítorí pé mo rí pé ara ráìdù ò balẹ̀ ṣùgbọ́n bó ti hùn kára ráìdù má balẹ̀ tó mi tí ì dé tàbí tí mò ń lọ torí mi tí ì dé ta alákànní ẹni tó bá mọ̀ ta alákànní lẹ́kọ̀ọ́ mi ò tí ì dé bẹ́ẹ̀ rárá ẹ jẹ́ ń lọ bó ṣẹ̀ṣẹ̀ ń lọ ni mo máa dé bẹ̀ mo mọ̀ mí ní pẹ́ ẹ jẹ́ kí n sáré sọ nípa bàbá mi ṣe rí tí bá sáré lọ sọ ti bàbá mi wá ní mo ra ìròyìn fún bàbá mi ni lọ́jọ́ kí n kọjá lé onímọ̀ àwọn àjọ́ọ̀jì ẹ̀ síra wọn ṣé bàbá mi ṣe lóòótọ́ á kàn sọ à ṣé ní mímọ̀ tó ṣe fọkàn tán ni tó bá wá rí bẹ́ẹ̀ àmọ́ ẹ má jà lọ jìnnà ẹ bá mi lọ sí torí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹ bá mi lọ sí iná ńlá ìsọ́fà wú ẹ lọ sí bẹ́ẹ̀. Bismillahirrahmanirrahim. Ya ayyuhallazina amanu. Iza qila lakum tafassahu bil majalisi fafsahu. Fafsahu yafsahillahu lakum. Wa iza qila anshuzu fanshuzu yarfa'illahu allazina amanu. Ọlọ́run ọba mi ọba àlékè ọlá ìsọ̀fà àwùwà lẹ́yìn ó fi hàn lé yín lórí ó ti fà á sókè láàrin ìsọ̀fà àwùwà lẹ́yìn ó ti fa ẹnìkan lẹ́ṣà ó fà á sókè láàrin ìsọ̀fà àwùwà lẹ́yìn ó fà á sókè láàrin gbogbo yín wá sádà wú ó wá bá wa ṣe ní àlékún fèlè ó wá jẹ́ kí àlékún ìmọ̀ ó wá ṣe ní ibi tó ṣe tó lékún ó wá tẹ̀ sílẹ̀ fún báyìí ó tẹ̀ ìmọ̀ ó tẹ̀ sílẹ̀ ní pẹrẹsẹ. Pásítọ̀ táwọn fi lílì mi wà ní jísmì. ó nínú tó tún tẹ́ kalẹ̀ fẹ́ni tó ṣàlẹ́ṣà tó fà sókè nínú yín òun náà ni pé ó tún ṣe kí ni ó tún fún ní ara tó pé tó gbẹ́rù. Wà ní jísmì. ẹ bá wọn alákànní. Wà ní jísmì. ara tó gbẹ́rù ó tún fún. Wọ́n ṣe àṣọwò. Pásítọ̀ táwọn fi lílì mi wà ní jísmì. ó tún fún lára tó pé nígbà tó fún lára tó pé fìlè ẹlẹ́mì wà ní jísmì. wọ́n lọ òun yóò ti. Wallahu yutimmu mulkahu man yasha. ọlọ́run bá wa jẹ́wọ́ nígbà tó bá wù òun ẹni tó bá wù òun náà ló máa ń dá lọ́la. Wallahu wasi'un alim. nítorí pé òun pọ̀ nímọ̀ ẹni tó bá wá wù òun á fìmọ̀ dáadáa. Wallahu wasi'un alim. Ìdá tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ìnàlẹ̀ ayatil karima la raiba annaha nazalat ala al-Mustafa bọ́lú Abdullahi khayri mu'allimi à ń padà rí mọ̀ pé àyà yẹn Ànábì wa Mustafa alayhi salatu wa salam òun náà ni Ọlọ́run ọba ló sọ àyà yẹn ló sọ kalẹ̀ nítorí tiẹ̀ tí ò dàrú rárá tó jẹ́ khayri mu'allimi tó jẹ́ òun náà ni olórí tó lóore jù kúkúrú ìdásílì nọ́ọ̀sì nínú gbogbo àwọn àfọ Ọlọ́run nínú gbogbo àwọn onímọ̀ òun náà lẹ́ni tó ṣe òun náà ni òun ni náà ọwọ́ tí wọ́n sọ fàyíyà mútọ̀ bíkọ̀ tí wọ́n wáyà yẹn dáadáa mútọ̀ bíkọ̀ kó lè mútọ̀ bíkọ̀ náà ní Mustapha àsìnúsì àsìfáwà wásífà ájà yẹn lọ́wọ́ kó má dàbẹ́ ní pé wọ́n tún ní à nígbà tí sẹ́yìn ká máa ṣe tó máa sọ̀rọ̀ ń gba bàbá iṣẹ́ lọ́dẹ̀ mú bàbá ẹ̀ ló bá tún sọ́dà mọ́ bí Ọlọ́run bí ò bá jẹ́ bẹ́ẹ̀ mi bá sọ fún wa pé bó ti rí ní pé bóyá alákànní bàbá wa àṣùkúrú òun náà ní àyà yẹn torí ẹ̀sẹ̀ kalẹ̀ torí tẹ́ ẹ lọ́wọ́ gbogbo ń tà ń wí tó bá jẹ́ pé bọ́ọ̀sì tọ́fìlì yìí nínú ìlú ìfẹ́ lọ sí díẹ̀ ẹ padà rí mọ̀ ní pé bàbá wa alákànní wọ́n ṣiṣẹ́ náà wọ́n fi ìmọ̀ ó tẹ́ pẹsẹ̀ pẹ́ ó tẹ́ sílẹ̀ yìí nígbà tí bàbá máa ń sọ fún wa ní pé ìtìdá yíyà ṣàhádà ni wọ́n gbà nínú ọgbà Markaz. Nínú ẹ̀ ni wọ́n ti wá fi kọ́ ṣàyẹ̀wò lóde àárọ̀
yìí tí wọ́n tún pa ní mọ́nàt bẹ́ẹ̀ náà ni ìjà wọ́n sì ṣòfò tó bá já gbọ́dọ̀ ní obìnrin náà bá pè mí sí ní tíra tí ń wò ó tíra ń bẹ́lẹ̀ tíra lákànmí náà òun náà nílò fẹ́lẹ́ láyà hàn ọlọ́run ní òun tún wá sọ bá sì tọ́jú fílíkìsì nígbà tó òun tún wọ̀ jìnnà òun tún wá ṣe ní ẹni tó ní ara ó fi ń wọ̀ yí pé síwájú oṣù ọlọ́run ó dára. Ààrí fọ́tò yẹn ṣùgbọ́n ohun tá a rí yìí tá a lọ tútọ̀ yìí ó ti fi wọ̀n wá. Ẹ wá bá mi wo bàbá mi, ẹ bá mi wo bàbá mi alákùn. Ẹ wò ó nínú tó jẹ́ kẹ̀mí wọjá rù ní 1979 yìí. Ẹ má bà bínú ẹ fún ní ìṣẹ́jú díẹ̀ bèrè ṣèṣe tí wọ́n bá tó mọ́ dágó. Wọ́n ní mo fẹ́ ṣe bí bàbá mi alákùn nínú. Àwọn ọmọ mi mọ̀ àwọn wọn dúró yìí. Náà báńsì tọ́tù fìlì jésù jíjẹ́ tèmi máa wọ dárú ní 1979 níjọ́ náà bàbá tó bí àwa àfáà ni wọ́n ń kírun fún wọn ní mọ́ṣáláṣí kan tó ń pè ní mọ́ṣáláṣí Makọ́lì ní Mùṣín ní mọ́ṣáláṣí ibi tó dẹ́gbẹ́ àti gúnú àtẹ́gún àtẹlẹ́gbẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yẹn ojúbọ ẹlẹ́gbẹ́ sì ń bẹ lágbólé Makọ́lì dèbí bẹ̀rẹ̀ àwọn bàbá wa ni wọ́n ti jagun ẹ̀sìn. Ṣùgbọ́n ọjọ́ náà lọ́sàn-án ọgbọ̀n tí bàbá mi lọ kírun ní mọ́ṣáláṣí wọ́n wá ń pọ̀ nígbà tí wọ́n wá ń pọ̀ láago méjì ọlọ kírun zoo àṣà wọn tẹ̀ ní pé wọ́n máa gbọ́ ọ̀bẹ̀rẹ̀ làdánù wọ́n wá dé nígbà tí wọ́n ní ẹ bá mi gbọ́ sáfù tí ń bọ̀ ó yá bọ́ta bá gbọ́ ọ̀bẹ̀rẹ̀ náà lọ́wọ́ wọ́n wá gbójú sókè bẹ́ẹ̀ nígbà tí bàbá mi gbójú sókè wọ́n wá wọ̀ wọ́n náà Lájí Kádírì ló ń bọ̀ Lájí Kádírì pẹ̀lú àlejò pẹ̀lú bàbá ṣòṣùlùlù tí mo lọ máa lọ kéwú lọ́dọ̀ ẹ̀ àwọn ni wọ́n ń bọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ akútí sọ láti di ọjọ́ iná dẹ́ẹ̀mú wa lọ tó lá kéwúkéwé ni bàbá mi máa ń pèlè kéwú dáàrúdáàrú lọ́nà ṣèṣe wọ́n wá ní hà wọ́n wá wọlé wọ́n bá nígbà tó ń rí wọ́n wá rí déwájú ilé wa nígbà tí wọ́n déwájú ilé wa ni wọ́n wá níyá aṣọ apọ́síta wọ́n wá níyá kí àfẹ́ kúlẹ̀ dákìrún nígbà mo kí bàbá mi tán mo bá wò ṣé ní kíkí tí mo kí mo yẹn tí wọ́n wá sọ fún mi pé bàbá tí mo máa kéwú nílé kéwú ẹ̀ ṣé nígbà tí mo máa dìde báyìí tí mo gbójú sókè báyìí bàbá tó bí mi náà ga àwọn ọmọ bàbá mi. ṣùgbọ́n jàláwà bàbá ó kó sí mi ní ẹ̀mí wàlúwàá rọ́pọ̀lẹ̀ ká wàlúwàá rọ́pọ̀lẹ̀ ká wàlúwàá yẹ̀ṣà ó kó sí mi lẹ́mí straight níjọ́ náà. ní pé mo fẹ́ wọ ilé kéwú yìí mo máa ní ó wá tóbi ijọ́ mélòó bàbá tóbi mi ò bá rántí mọ́ wọn tí ẹ̀fọ́ rẹ̀ sọ́mọ́ ìdá bá máa ta bàbá mi láwùjá. bàbá ní ilé kí ó tẹ́lẹ̀ mo fẹ́ lọ kí ló ṣẹlẹ̀ lébi ẹ̀ wá mú mi lọ lè ké wá pé ń kéwé mo wá ń dà wọ́n láàmú. níjọ́ tí wọ́n máa wọ́ mi dé dárù àwọ̀ dárù níbi tí bàbá ò ní wá lára rákọ̀ ni wọ́n fi gbà wá. iṣẹ́ wo làwọn bàbá wa ń ṣe iṣẹ́ dáwà náà ni rákọ̀ ni wọ́n fi gbà wá. Kọ́lọ̀ kó bá mi kẹ́ bàbá mi aláwọ̀. Wọ́n lọ wuyọ tí mo lè kí ìmọ̀ Yorùbá. Tàbá wà wò dáadáa, Ọlọ́run sọ fún wa ní pé yóò tẹ̀lé mo lè kí ìmọ̀ Yorùbá. Ẹgbẹ́ wà wò òun máa ń tẹ ọlá fún. Ọlọ́run tẹ ọlá fún bàbá wa lákàní àbí òtẹ̀. Tí ọ̀dàrú nínú ọlọ́tọ́lọ́ ń tẹ́ fún bàbá. Òun ní pé gbogbo nǹkan pátá lọ́lọ́run pé fún wọn. Ṣé ọ̀tọ̀ ni kéèyàn ní owó, ọ̀tọ̀ ni ọlá. Owó lè parun, wàláhì ọlá ò ní parun. Ọlá ò ní parun, ọlá lọ́lọ́run dá bàbá wa kò dá owó fún wọn. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ. Nídìí pé gbogbo ohun tó bá ń jẹ́ Nàìjíríà lẹ́yìn kò síbi tẹ́ ẹ fẹ́ rìn sí tẹ́ ẹ ní bá bàbá wa níbẹ̀. Ẹ bá Mustapha níbẹ̀, ẹ bá Zulu níbẹ̀. Ṣé mo pé yẹn jọ owó lọ? Ṣé mo pé lówó tí ò kúrò níbi tó ní nìkan wà? Ṣùgbọ́n ọlá ó pín káàkiri ni ó di ohun táyé ń kọ́ jẹ tẹ́nìkan tí ò lè sọ yí pé òun ò ní jẹ nínú ẹ̀. Ọ̀tá kan tó lóun ò ní jẹ ti padà ń jẹ. Ọ̀tá kan tó lóun ò ní rí bàbá mi alákànní. Ó ti kó gbogbo ọlá gan látara ọlá bàbá mi. Báwo ni láàyè fún àwọn ọlá kan ni tẹ́nìkan ò ní lè sọ tán. Tẹ́nìkan ò ní lè kápá láti kó kúrò lẹ̀. Ẹnìkan ò kápá láti sọ pé kò rí bẹ́ẹ̀. Òun lọ́lá bàbá mi alákànní. Tàbá wà wò dáadáa, àwọn àǹkan mi lójú wa. Náà bẹ́ẹ̀ náà ni, mo ti bèrè lọ́wọ́ yín lánàá. Wáyà
ẹni tó dáa jù òun á wá yọ síta ó yọ bàbá wa Alákànní ó yọ síta nítorí bàbá wa nìkan kan ni wọ́n kéwú nínú ọgbà wa ní mọ́tíkàsì ìlú lọ́wọ́ àwọn nìkan kan ni wọ́n kéwú níbẹ̀ níjọ́ náà ó sì dá mi lójú pé àwọn nìkan kan ni wọ́n dàgbà sàádà yìí ti dàrí ya ọlọ́run fà lùbáríkà kó o mọ̀ ọ́ ọlọ́run kó jọ tábà wà wò ọlọ́run ọba fún rẹ̀ ó pọ̀ dá bàbá wa Alákànní ni ó dá bó ṣe wù ní lẹ́yìn kò lè sọ nígbẹ́ báwo ló ṣe dá níparí bàbá wa sọ nípa bàbá mi Alákànní ìbùdó láfẹ̀lẹ̀ ẹ̀lìmí wa màrífà tó bá jẹ́ pé nínú ẹni tó pé ní wúwà zùkúlò nínú mọ̀ wúwà zùkúlò fi màrífà ti ńlá bàbá wo ò ṣe súnfí lóòótọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ ká dé ọlọ́run wọ́n fi ọlọ́run wá tó pọ̀ dáadáa táwọn agbó ò lè sọ́kọ́ bẹ́ẹ̀ ni à ń bọ̀ zùkúlò láfẹ̀lẹ̀ ìdára wọ́n ti lọ́kọ̀ ọ̀fà bàbá mi Alákànní tẹ bá kò wọ́n dáadáa bàbá mi zùkúlù tó bá dé pé nínú ìdọ́là nínú hádàrà náà wípé abẹ́ lọ bàtà abẹ́ sọ̀rọ̀ tó bá ní sàkọ́fà mo ti rí yẹn dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fúláwà tó ní kálukú ń ṣe bó ti wù ú lé nìyẹn èyí tó dé láti súrí àlòpọ̀ nú ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n lè jẹ́ nínú tá a gbìn náà rèé àjọgbìn ni tínú tiwa máa ń pè tí wọ́n mọ kéwú nìsín tó jẹ́ tí wọ́n bá pèpè nínú ọgbà dárú inú àwọn akun ẹ́ kí ló kun ẹ́ nínú níbi wọ́n lè lò ṣe. àjẹ́ sọ àwa ti ń sọ yìí sí kí ni wọ́n ti dáhùn dáwà ṣẹlẹ̀ fúlàní. ìmọ̀ sí dáhùn dáwà olóòní sí dáhùn olófẹ́ sí lọ́pìnrin ẹ̀wọ́n bò mí kí wọ́n gbẹ́ dànù nígbà tó ọgbà dárú ti bá wọ bò mí wọ́n á jẹ́ kó yẹ bí pé àmọ̀ ẹ̀ kò ní sọmọ ọ̀dọ́ wa. náà bàbá wa sùkúlù náà fi ìgbà sọ àwọn àlùmọ̀lá. ẹ̀ẹ́dì gbé bàbá wa tó bá jẹ́ nínú ohun àwùjọ mi la yín náà ṣe ta ní ìrajú. Ohun bẹ́lẹ̀. Ṣèṣin mi la ra máa ní ìrajú. Masha Allah. Wájú tẹ̀kùn mi ń bọ̀ ọmọ tún. Kẹ̀kẹ́ wo la yín lálẹ́ káwọn ọmọ tún. Ẹ̀yin náà wò ó. Ohun bẹ́lẹ̀. Bàbá kù tiẹ̀ jáde lọ́tọ̀ ni. Wálẹ̀. Bàbá ti pọ̀ jù. Sùkúlù náà fi darí ìyá tí àtàrí. Masha Allah. Tó bá yẹ nínú ká wá sọ ìtàn, bàbá ò ní sọ ìtàn fake. Ìtàn gidi ni bàbá wa ń sọ, bàbá wo sọ̀tọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ̀. Sùkúlù náà wà tàlẹ́, bí tàlẹ́. Masha Allah. Bàbá wa jẹ́ ilé ìṣàhíyà nínú ká kọ̀ọ̀kan. Ẹ̀rí tí mo ṣe lẹ́yìn mo fi jọ bàbá mi. Bàbá mi ló jẹ́ kí n mọ̀ ní pé bá pè é lónìí. Bó ti wù kóde náà kéré tó, ọkàn kan lẹ̀. Lọ́mí mọ̀ bẹ́ẹ̀. Wà á kàn kan lẹ̀, ó wá lè jọ kó o wá lò ó mọ́. Ọkàn kan lẹ̀. Bẹ́ẹ̀ ni, ló bá tún wá rí bẹ́ẹ̀. Sùkúlù láǹfì ìyá àti bàbá wa Alákànní. Bàbá wa Mustapha Sùnú sí àṣìlò. Bí Hayati, ẹni tó máa pé màá ní. Wà bá dà mọ́ ọmọ tí. Nígbà tó tún kú tán, àmàṣàfẹ́kù nǹkan. Ẹni tó pé ni. Ẹni dábà tí wọ́n sọ fún wa tí àfà tó kọ́ wọn, mo sọ kí nínú bí kẹtọ́ dé fàfà. Mo ní tí mo kàn fi bàbá wa wí nígbẹ̀yìn. Ní pé mo fi wọ́n wí pé àfà tó kọ́ wọn. Èmi fi àfà wa bàbá wa àgbà lágége bàbá wa tàwọn mo fi wọ́n wí ànábì Adam alayhi salatu wassalam. Àwọn jẹ́ Ádámù Tání. Bàbá wa Mustapha Azùlù. Mo wá dé àwọn sípò ànábì wa Adéwálé Muhammadu. Sallallahu alayhi wa Àwọn sallam. jẹ́ Muhammadu Tání. Ẹ wo bí Ọlọ́run ṣe tó. Ẹ wo bí Ọlọ́run ṣe tó. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ni gbogbo wa iṣẹ́ wo ni bàbá náà sílẹ̀ kí wọ́n tó lọ? Èmi àti ẹ ṣé ohun tí bàbá gbélé wa lọ́wọ́ là ń ṣe? Ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí. Àfà náà kúrò iná máa bẹ́ ṣẹ̀rù mi sí ọkọ̀ ìlera ìláyà. Àná wá ṣàyẹ̀ àwòrán ayọ̀. Bàbá náà yẹrí jù ní kọ́ọ̀rọ̀ bí ìyàlẹ̀ àmàlẹ́ àmàlẹ́
المشرك بعبادته ربه tó bá wá rí bẹ́ẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, alákọ̀ọ́lé ti ṣe bẹ́ẹ̀ sílẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀ sílẹ̀. Ọmọdé làgbà ló ń sanwó náà. Lójú òpá tiẹ̀ débi tí bàbá wa. Ó ti dájú bọ́lá òun tẹ̀ bàbá. Alákọ̀ọ́lé